yá ó wá ga o ọ̀rọ̀ yìí wá lẹ́tìkẹ́ o ọ̀rọ̀ yìí ti wá gbọ́mọpọ̀n báyìí o torí ọlọ́run wọ́n má tún ti wá fún Bukky Jesse náà ẹ jọ gbogbo ẹran olùfẹ́ mi kí ló tún pa Bukky Jesse pẹ̀lú Rẹ̀mí Sùrùtù papọ̀ Rẹ̀mí Sùrùtù má ti jáde fún Bukky Jesse o bẹ́ẹ̀ náà ni Ìyábọ̀ Òjó ní kí Bukky Jesse kó fò kó níṣò kódà Ìyábọ̀ Òjó ń lérí fatafata ó ní tó bá fi lè bí Bukky Jesse dáa kó wá sí Nàìjíríà tí kò bá bá rẹ̀ ní ilé ẹjọ́ kó kọ́ lòun ní bastard bẹ́ẹ̀ ni Rẹ̀mí Sùrùtù náà ń gbé lẹ́yìn pé lọ́wọ́ táwọn wáyé anybody tó bá fi lè ta sí Ìyábọ̀ Òjó tó bá fi lè bú Ìyábọ̀ Òjó òun àtẹniyẹn máa ná tán bí owó ni bẹ́ẹ̀ ni wọ́n tún fi ẹ̀gbẹ́ kan ta sí Lizzy Anjorin náà Ìyábọ̀ Òjó confirm ẹ o ó confirm ìjà wọn àti Lizzy Anjorin ó ní láyé yìí tún kọ́ ló tún dọ̀rùn pé kò sẹ́ni tó máa parí ìjà wọn kò dẹ̀ sẹ́ni tó lè parí ìjà wọn ó ní because níbi tí ọ̀rọ̀ yìí gbé dé àìmọye àwọn tó ti fẹ́ parí ẹ̀ ó ní fúndò gan báwọn bá gbéra wọn lọ sí police station sí báwọn ọlọ́pàá ṣe máa fẹ́ parí ẹ̀ òun náà máa wá gbogbo àwọn tó ń dá sí bí kan parí ẹ̀ bí kan parí ẹ̀ ni ó lóun dẹ̀jẹ̀ kó yé wọn pé láyé ìjà eléyìí ò lè parí ẹ jọ ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀jẹ̀ ká tẹ̀lé ìyànà kí èso ògùn kí ló wà láàrin Lizzy àti Ìyábọ̀ Òjó tó níjà yìí ò ní parí láéláé nígbà tí wọ́n bá jà kan tí wọn ò bá parí ẹ̀ ẹ jọ nígbà wo ni wọ́n fẹ́ jà mí ẹ̀yin lólùfẹ́ mi abẹ́ ẹ̀ wá gbà mí kẹ́ ẹ̀ rà mí kalẹ̀ ni tí Ìyábọ̀ Òjó ń sọ wípé ìjà ò ní parí láéláé ó tún da yàtọ̀ wá ẹ jọ mo ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ẹ bá mọ̀ ẹ jọ ṣáré ni tó mọ nǹkan tó fa ìjà Lizzy àti Ìyábọ̀ Òjó gangan tí n bá sọ pé gangan kó má jẹ́ yín pé ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ fún wa níta ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ ìfúndò gan kódà gan kó jẹ́ pé ń ṣe ni wọ́n gba ọkọ ara wọn ilé ayé láti bà náà àìmọye ọ̀rẹ́ méjì tó ń gba ọkọ ara wọn ìyẹn ò ní kó sọ pé ó tún dọ̀wọ́ alákejì káwọn tó parí ìjà àbí tó bá yẹ pé owó náà ló pa wọ́n pọ̀ owó tá a máa filẹ̀ sáyé àbí ẹjọ́ ṣé wọ́n àṣàgbọ̀ pé bóyá wọ́n pa ọmọ ara wọn tó bá yẹ pé wọ́n pa ọmọ ara wọn ni ó ṣeé ṣe kán ti sọ síta ẹ̀yin olùfẹ́ mi ẹjọ́ ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share fídíò yẹn kí ẹ bá mi subscribe sí Ilé Global TV torí èmi ò mọ nǹkan tó wà láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin now wọ́n tún ti mú ti Bukky Jesse wọ̀ bí Rẹ̀mí Sùrùtù bó ṣe ń fò sókè tó ń fojú gbà bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó náà ń gbé bẹ́ẹ̀ náà wọ́n sọ ń gbé náà in fact ẹ wò ọ̀rọ̀ yóò lè dùn lẹ́nu mi ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Ìyábọ̀ Òjó àti Rẹ̀mí Sùrùtù àtàwọn sọ ń gbé bó ṣe ń gbé lọ́tún tó ń gbé lọ́sìn tó ń fà lẹ́sẹ̀ lọ́tún tó ń fà lẹ́sẹ̀ lọ́sìn wọ́n máa ti lérí sí Bukky Jesse wọ́n ní tó bá wọ Nàìjíríà kílẹ̀ á gbé so ṣé Sàrà ti wá ṣe Bukky Jesse sí ẹ̀yìn òdì báyìí sìn nígbà táwọn Queen Mother ti sọ pé tó bá dé Nàìjà gbígbé ni ṣé Bukky Jesse máa lè wálé báyìí ẹ̀yin olùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó kan Bukky Jesse lára kí ló pa wọ́n pọ̀ kí ni wọ́n tún gbà lọ́wọ́ ara wọn ẹ bá mi share fídíò yìí fún ẹ̀ tó gbígbà àkọ́kọ́ lè léyìí tẹ́ kọ́ máa kọ sí péjì ẹ bá mi subscribe sí Ilé Global TV ẹ like ẹ comment ẹ dẹ̀ fi ẹ̀rọ kan yẹn hàn lábẹ́ comment section kí lẹ̀yin rí sọ̀rọ̀ yìí mo ní ìdí comment yín o kí lẹ̀ rí sọ̀rọ̀ yìí àbẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ di kúlẹ̀kúlẹ̀ ọ̀rígínì ìjà wọn bóyá kẹ́ bá mi fi sí abẹ́ comment section torí mi ò mọ nǹkan tó lè fàjà tó lè le tó báyìí tó lè fà débi pé ó tún dọ̀run ká tó parí ìjà ẹ máa fi tara yín gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò kẹ́ ẹ listen sí conversation yìí ẹ máa gbọ́ tí Ìyábọ̀ Òjó sọ categorically kódà àwọn tún sọ fún Lizzy Anjorin pé àwọn mọ̀ kó ó máa tún jáde fáwọn ní ọ̀la o bọ̀ tó bá dán wò àwọn àtún fún lóúnjẹ ẹ bá mi share fídíò yìí ẹ like kẹ́ subscribe sí Ilé Global TV fún ẹsẹ̀ gbígbà àkọlé lẹ́yìn tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ẹ máa bá mi ká lọ. Adákẹ́ fún ẹni táyẹ̀ ti bàjẹ́ yẹn ní ilé dákẹ́ fún wọn ṣá káyé máa fi parẹ́ ṣáàmì dákẹ́ fún wọn. Àṣẹ́gun ayé kò fún ṣàdé tẹ̀yẹ́ ń jẹ́ kórìí máa fọ́ ni. Àwọn fèsì mẹ́ta la wá níbà ẹ̀ bó ṣe ti wá yẹn jẹ́ ti bàjẹ́. Ìyábọ̀ kọ́ bá bú ẹ ṣé o fẹ́ gbọ́ kọ́lá bù mí gan tó bá bú ẹ sùn èmi náà máa tán kámẹ́rà èmi náà máa bú wọn. Bukky Jesse I no go leave am. Bukky Jesse dey swear for me ó sọ pé èmi ọmọ ẹ ti kú sọnù ọmọ èmi kú sọnù kọ́lá bí mo sí ọmọ
òkú máa pàjá ẹ̀. Ìyábọ̀ Òjó will never go wrong in my sight. She will never do anything that will make me hate her. She goes to my daughter's place to visit her every time, and she will have the videos. She will do videos and send to me. She will do videos. She will go there. She knows I can't go there. She will always go there. She will visit that girl. She will pray there. She will not send video to her until she's fine. Ọmọ ọkọ tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn, òun ibi tó ń lọ lára mi. Téèyàn bá kú ẹni sí ìṣòrí tẹ́lẹ̀, ọmọ àwọn ọ̀bẹ téèyàn máa respect ìyára yẹn, téèyàn quiet. Mi ò lè quiet téèyàn tó bá kú ẹ̀yábọ̀. Ọlọ́run máa ṣe fídíò láàárọ̀ náà máa gbéṣẹ́ bàbá yìí pè. Ṣèbẹ́ nìkan ló dárúkọ tó bá ti dárúkọ ẹ̀ máa gbéṣẹ́ pè. Tó bá dárúkọ máa gbéṣẹ́ pè. Máa tí mi bó ṣe máa ń bú wa nìyẹn sí lẹ̀sẹ̀. Ìyá àbíkú ló máa ń pè mí, kọ́sọ́mà dáadáa lè yàn sí ìyá àbíkú. Àṣé báwo ìyàwó yẹn lọ́wọ́ àgbà tó fi sọ. Ìyá àbíkú ló máa ń pè mí. Àgọ̀ ló ń pè mí náà ní ìsìn àgọ̀. Kì í ṣe àgọ̀ sí mi. Ọmọ kíkọ́ ìwà. Kò mọ̀ ní idiot ni. You understand? Ọrọ̀ ẹ̀ ó dàbí àwọn àjẹ́ ayé àtijọ́ ni. Àjẹ́ ayé àtijọ́ ni kó tó sọ kò bá kó kúndà nígbà yẹn náà. Tó bá jáde àjẹ́ ayé àtijọ́ ni, let her die. Kókó náà. Ìfà tó ti jù ú lọ́gbọ́n. Ẹ̀rí ni ó jù lọ lọ́jọ́ ojú. Ẹgbẹ́ àgbẹ̀ mi ṣe ló ti tẹ̀lé lẹ́yìn nígbà. She is bittered. Ó wà very bitter. Ó bá bítà kó lè lọ gbọ́dọ̀ àwọn tó ti wà ní ten smith gbogbo àwọn wọn bí wà ní kíná fúnfẹ̀ ní Manchester àbí tó wà. Tó bá tiẹ̀ bíjà ó lè ní ṣúgà ọkùn ṣúgà fún kó jẹ. Irú yẹn tẹ́ ẹ bá kó ṣúgà wọn máa máa fún ní òlè dùn. She does not have anything. Alive. To have anything. Ó ṣe wọ̀nyẹn wọ́n fẹ́ tẹ́sítà tó fẹ́ kọ́kọ́ ní gọ́fà mi bá ṣe kéèsì. Wọ́n sọ fún wọ́n dídí advice mi pé kò ní kankan èmi ní máa tẹ̀ tó bá sanwó gbogbo everything. Mo ti sọ fún wọ́n ní bẹ̀rẹ̀ ní wọ́n ní ó wà under psychiatric whatever. Like, I know where she stays. I have all her information. I wanted to really deal with her, but almost she ain't got nothing. And when you look at her history, okay, what does she have? She has nothing. Mama, she has nothing. The only thing she has is what she's doing, her wickedness, projecting it, misleading, maligning, blackmailing people, lying, cursing on children, being jealous and envious of evidence. Mama, the way you see people with grey hair, grey hair is supposed to represent the rapist. I want to be you understand? He's representing witchcraft. Like look at her, she looks like a witch. Bitterness. Her grey hair is representing bitterness. Like, why the hell is she even losing weight? Why is she so obsessed with me? Why does she want to be as slim as I am? Like, she used to be bulky. And she used to insult me, pé mo gbẹ, kí ló dé tó wá fẹ́ gbẹ, ó wá fẹ́ gbẹ kò tẹ̀ wá fún mi. Abeg, you know they compare Bukky Jesse to you. She's evil. No, they compare Bukky Jesse to you. How she won't do am? She over me flat stunning like you, beautiful like you, rich like you. Bukky Jesse báwo? Ó kú bàbá ẹ̀ báwo? Ó náà fà ẹ̀bẹ̀ ó kàn ṣe. Àdùkẹ́ ó ti láàfáà, ẹ má wọrí àfáà. Yàbọ̀ tó bá gbé yàrá láyé. Sábà dúró sí. Yàbọ̀ tó bá gbé yàrá láyé. Ó ní wọ́n ṣe rí mi yẹn kọ́ ogójì mi. Ìyá mi, wọ́n bá bí pọ̀rípọ̀ bàbá ńlá yá ìwòsàn kó tẹ̀ tó wá sí Nàìjíríà. Láìsí tí mo ti máa fi èèyàn lẹ̀ tí mo máa ń yànjá èèyàn tí mo bá wọ pé mo jẹ́ kàn tẹ̀ ṣe lé ilé ẹ̀kọ́ máa tẹ̀ dùn. Wà láì mi ní sílẹ̀. Mo tẹ̀ láàyè mo tẹ̀ fẹ́ kó tẹ̀ bínú Bukky Jesse bínú Ìyábọ̀ ló sọ̀rọ̀. Kó tẹ̀ bínú ra tíkẹ̀tì náà pọ̀ Nàìjíríà. Àwọn tó ń bẹ̀ nínú yẹn wọ́n á ní kí stop. Bí ilé stop tàbí máa fi parí. Bí mo ṣe wà ní tó bá jẹ́ kó tún ti máa gbà ìwé bẹ́tà fún mi. Ẹ̀rí, this life, everything na turn by turn. Ṣé o pé one advice I will give anybody, tẹ́ bá fẹ́ ṣe court case, àbá ti ṣe àwọn mistake kan. Ṣé o understand? Tẹ́ bá fẹ́ ṣe court case. Tí àwọn bá ti ń ta sí ẹ̀yàn má ta sí padà. Court case yẹn máa yá wọn máa dùn. Ọ̀tún bá ti jẹ́ pé ẹ̀yin méjì jọ ṣe báńtà. Báńtà tí kò bá jẹ́ ọkàn ló ṣe tóun ṣe 200. Ó máa long díẹ̀. Ọ̀tún ṣẹlẹ̀ láì ní àti orúkọ olẹ́fun yẹn náà. Olùdúmọ̀tà. Ṣé láti ní àti ẹ̀yìn yẹn?
And we appealed it, and I still went back again to even sue her for something different. I don't know my shame, no can't sue. In fact, I don't know, let's see, because we sue me lórí case to show one court. Because we feel because she case out here, we feel the end is maybe lawyers, maybe I don't know, they know doctor, maybe don't take away here. Do you understand? If I go back and appeal the case, what about ask them to appeal? Does it make any sense to you? So here I should back pull over, but all of here, because it may not sit down long in Iberia. She get customers or so. To I pay more, but she took up better with you, for Jackeni, in case you was already do shit. So case me at him alone. I think she more, oh no, also I want here. She will I was about to celebrity, your man PC wagon. Or sentiment, man, for Bonnie J. Who's the the love immediate. In fact, go see, because Baba don't know about the police station. See, the fourth time no ma fẹ́ ṣe, no ma fẹ́ settle. Understand? No ma fẹ́ settle. No, what is motive thing? She get, which I cannot come and discuss online, right? Only I want to contact which I not discuss. All of them is settle. Because we are both celebrities, so they always want, they feel like, oh, I will be limited to settle. So come prolong the matter to me at ten. Anyway, they never say every market. No. It's a lot, but like, you know, when you have a case in court, most times, like this conversation I'm having, I'm not supposed to have it because the case is already in court, but it's a process, it takes time. So come and share videos there. The videos going to share, won't help them, won't help them. It was a lot. Because then, any idea, because then to Paris Jawa. Possible. More than any butter. Though backslide you and fan notice me last week, backslide because more color black bonnet me pada. She understand about my job black bonnet. Thing I like about him that is to fear Jabisi. Yeah. No, and not and not stresses me to confound me. No, seriously, she won't really. I'm not going to see it. Remember, you might see it. I was it that. I got my phone. Video mi pa àwọn ètò àwọn comments ni le tó bá rí ti jẹta e ko ṣe báyìí ogogo kini kan suru tu yẹn ẹbí obìnrin tó bá mo dání ní church yẹn ó ṣe keku ọmọ eku sọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹlẹ̀ fóun ó kò ṣe báyìí pé ó dẹ̀ ní eku méjì lẹ́nu tó lẹ́kùn méjì lẹ́nu ó ní eku méjì lẹ́nu para tó máa dẹ̀ obìnrin pápá Ìyábọ̀ ó ti gbàgbé pé àgbọ̀n ní kò sí ẹ̀sán ọmọ lọ́wọ́ ẹ̀ kò lè lọ́mọ kankan sunkún lé mo dúpẹ́ tó ti ẹ̀rọ ọmọ kankan sọ pé mo fẹ́ sunkún lé. ọmọ ẹ̀kọ́ pé mi kì í pọmọ mi ò pọmọ fún yàn mi sọ̀rọ̀ débi ọmọ so ẹ̀jẹ̀ kì í kọ́ tó bá ẹ̀jẹ̀ ká fìyẹn lẹ̀ mommy I just know is that mama you are blessed. Amen. You have all of us. You are blessed. And many people know that you still have a daughter. Because you people don't know your daughter. Do you understand? You have a daughter. You have daughters. Do you understand? You have daughters. You have sisters. You have it in so many ways. I know. You are showing the industry. You have said it anyone now. So if you allow someone. You have one I know one day. One my biography. Mama, nobody can cover biography. Biography is so they cover biography. And biography is filled up with evil things. When I listen to the evil things that she has done, like I wonder how somebody like that. But you know, even the devil has followers. That's one thing I've noticed. The devil, they have followers. So it's normal. Am I call him or no? Normally I would not even call, but I can say, can you come over? Yami, it's not me. I want to take a jam all over. Any more almost of them. Yami, any more almost. No, I don't come because she said that. She understand. You show that she's saying, I have to go to the work. No, if you don't have to show that. Everybody fighting blood in me. Anyone, what do you like here? Before she could we are my dog. When people on their cameras only to insult people like that. They walk on them, I feed them. That's how they feed. No, Iyabo, say it like that to the people. You're the landlord. You are the landlord. So Emma, so yes. No, you're 100.
people yìí so that bí àwọn tó bá ti bí nínú kí n kọ́ ti péjọ kọ́ máa ro jẹjẹ mọ́ ọ̀dọ́ sí ẹ ti fi èmi jẹun ẹ dúró sórí ti tèmi náà kí lè wá lọ ń bá ọmọ sí mi fún mi láì ṣe máa bínú o lálejì máa bínú o yọ̀ọ́dí lálejì àti ẹjẹ ìsọ̀kan tó máa ṣe lọ́la ó máa jáde ó máa ṣẹ́kì ó máa ní you know are you hearing me are you communicating are you connecting. Má bínú mi ìpẹ̀yìn ọkọ̀ ṣeré o. I'm just laughing. I don't support her against àti àwọn ti jà sí. Mo gbéra mi mo lọ kí x ní ilé ẹ̀ ó ní àwọn sísá àwọn oúnjẹ ni mo máa jẹ mo lẹ́ni tí ó ní sísá nǹkan oúnjẹ ó dẹ̀ pé lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ kíní kan yẹn dẹ̀ kó jẹ dé ó dẹ̀ sáàfù mi ilé ìtúnyẹ àṣẹ ilé kíní kó dẹ̀ bá mi sọ àwọn ẹ̀kún fi yí o ó ṣe kíní kan ó ṣe dọ́ọ̀bù náà ṣé màmú lè jẹun mí mọ̀ pé mo jẹ poison ọlọ́wọ́ ló ń ṣọ́pì àwọn àbájáde àbájáde sọ́ọ̀bù rẹ̀ pé ogún jẹ wá fún mi ìwà ìfọ̀ èmi understand irú disrespect wo nìyẹn why would you allow a guy disrespect you like that. lẹ́fù wa ni kan fi sí tẹ́lẹ̀ ṣé òun àyè rẹ̀ lẹ́fù olùfẹ́ kí òun ẹ̀ fi sí ọmọ ọdún bẹ́ẹ̀ ló náà àwọn oníwájú náà lákòókò bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ mo yí mo sọ pé no is my friend. Oh my God, was she talking about you then? ẹ nà ó ṣe kíkọ tó fi gbà. Ṣọlá pàápàá ò correct. ẹni yẹn tó jẹ wá tó tọ mo jẹun lọ́jọ́ yẹn náà tó tọ alẹ́ tó ká tó tọ yẹn. Ọ̀sẹ̀ kan ló fi ṣe ṣó oúnjẹ yẹn o. Ọ̀sẹ̀ kan ló fi ṣe ṣó oúnjẹ yẹn. àwọn tún máa aṣọ lọ́la láàrin ti sọ fún mi láàrin ti sọ fún mi fún ọ̀nà àwọn ọmọ yẹn. No, honestly, how did you subject yourself to that kind of situation? So, imagine the kind of person she is. Nítorí ti ní táwọn wí yìí, ó wá subject ara ẹ̀, ó gbé oúnjẹ wá. Oh my goodness, omi ìṣẹ̀lẹ̀ ló pọ̀ ìsìn oúnjẹ yẹn gan-an lónìí mi. Do you understand? Ó wá sí great. Just say hallelujah. Are you thank God? Hallelujah, somebody. No, but find love me. But people find love. That's why I say she's a bitter soul. Ṣé wọ́n ń sọ bitter ìmọ̀ emphasize lẹ́nu ìsọ pé bitter soul? Bitter soul. Bí mo ṣe du ara tó. Ṣé wọ́n fẹ́ Bí mo ṣe du ara tó. bitter soul kò rí àwọn experience náà. Àwọn tó ń dúró dà ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ilé Nàìjíríà. Kò lè experience náà wọ́n èmi dúró de o. Àbúkìjẹ fẹ̀yìn ní sọ́kè yàtọ̀. And I can tell you that a lot of people are waiting. She has really stepped on Oh, Shola, you don't want to know how many people that are waiting for her. Èmi lè ní wọ́n sí. You understand? You don't want to know. Àwọn tó ní fẹ́ wá Nàìjíríà. You have a wrong. Honestly, she Yàmọ̀ ló lè sọ. Ní fẹ́ wá Nàìjíríà. Èmi ni kó sá fún un. torí kan tó ṣe níbi yẹn ẹ kò fi kò ń fáìtì fún kíni ni mo bá fáìtì ó ń fáìtì fara ẹ̀ ní o bàbá yẹn ni tágẹ́ẹ̀tì ẹ̀ ṣé wọn lè sá bàbá yẹn gangan ni tágẹ́ẹ̀tì ẹ̀ jẹ́ kí gbọ́ ó fẹ́ dúdú sí tó fẹ́ dúdú sí ó fẹ́ fẹ́ ní ó fẹ́ gbà kan ni. kọ́ńtà ẹgbẹ́ wọn ni ọ̀yẹ́ náà tó máa jọ ní òjò sí ìmọ̀ pé ọ̀rẹ́ mi yẹn náà tún fún wọn ní oyè fún jẹ lẹ́gbẹ̀ẹ́ kó dàbí kò gbà ní ìmọ̀ ọ̀ṣà. Àwọn lè dá wọn mọ̀ ní ìjọ. Kí ló ṣe ní? Àbí pé mi ò slim ni. Ó dàbẹ̀ ní sọ́kùn ní girlfriend tó sẹ́lẹ̀ mi ẹ̀ slim. Jọ̀wọ́n nígbà tó wá bẹ̀ sí ní ta bẹ́rẹ̀. Yóò já sí ní. Ókè mi ò tètè já. Mi ò tètè gbọ́ sáìdì ibẹ̀ yẹn. Mo fẹ́ ṣe wájú. Tóyọ̀sí mo fi sáré kúrò láìpẹ́ ẹ̀jọ̀ torí Tóyọ̀sí. Ara nǹkan Gaza. Wow. Which party do you belong to for Christ's sake?
tó bá lè dúró máa bọ̀ ọ́fíìsì mi wà bẹ́ẹ̀ 15 ọmọ èrè Johnson kan pẹ̀lú kóun kọ̀ wá bá mi dẹ̀ mo bá dúró síwájú mi kó máa sọ fún mi. You cannot orí fóònù orí fídíò kan náà lórí fídíò lẹ́sìn máa ṣe é. Àwọn tó máa ń sọ̀rọ̀ sí i, àwọn yẹn ló máa tó máa rí yìí, wọ́n máa respect yàn pa. Wọ́n lè fẹ́ máa lá. Mami, ẹ máa wọlé ẹ fi wọn sílẹ̀. Ọmọ yìí ti lọ sí black cap mi báyìí. Ẹ bá ti jáde ẹ máa ti bá lẹ́ẹ̀kì padà sí ọ. Ẹ má wọ black. Ó gbọ́dọ̀ jáde o. Ẹ má wọ black bọ́ọ̀lù. Ẹ gbọ́dọ̀ fi wèrè yẹn lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Irọ́ àǹtí mi ó ti tó ẹjọ́ tó yọ lọ. Àǹtí mi ó ti fi sílẹ̀ mọ́ mi. Ẹ wò ó. Ìgbà mi gbogbo ara ṣe pé ẹ̀dá kẹfùn ẹ̀fílẹ̀ silent the best answer for you. Tó bá ti wá tó bá ti ṣe pé padà tó bá ti wá lọ́la tó bá ṣe pé. Àdùnyẹ́ o nígbà tí mo jẹ́ àdúgbò wà ní fọwọ́ tó ṣe ìyàwó ìfẹ́ ó bẹ̀ fi mi ní kókó náà ṣe dá ìwé. Mo kàn ní kókó náà tẹ̀ lórí mi kò sọ kókó. Nígbà tí lọ rẹ̀ ti kókó náà tẹ̀ báyìí. Ayọ̀ ìjọ àti Ẹ má rẹ̀ ní kókó náà tẹ̀. Eléyìí gbẹnu tán o. Eléyìí gbẹnu tán o. Wọ́n ti polówó bẹ́ẹ̀. This one has been talking. I think she's been doing this talking now for a very long time. What has she gained from it? Nothing. Nothing. God bless you. Ta ló fẹ́ parí ìjà yín báyìí? God bless you. Okay, but ẹni dá sọ̀rọ̀ tó mọ̀ pé ó mọ̀ pé òun ò fáyìn. But you see, it's your goodness, it's your kindness, it's the beauty from within that usually radiates on the outside. Yes. Because she is evil. She's not evil from the inside. So what's the Ọlọ́run ti mọ irú èèyàn tó máa jẹ́ lọ́lọ́run ṣe dá ní paru-paru. These people here, they are scorer. They will not win scorer. Like, what can we catch cruise? Anyway, I'm really support not against anybody.